Adesokan ní Ogunyemi ṣó ti yàtọ̀ nìyẹn. Ìpàdé di lẹ́sẹ̀ Jésù. Ayẹyẹ ọmọ lọ. Ìpàdé di lẹ́sẹ̀ Jésù olùgbàlà. Ká tó tú rẹ̀ níwá. Ìyá wa ó di gbére yeye ọmọ ó dàárọ̀. Ìyá wa ó di gbére yeye ọmọ ó dàárọ̀. Ọmọ Ogunyemi ó dàrin lọ́kọ̀ ó dojú àlá ká tó tú rẹ̀ níwá. Ṣé ló dàbí àlá o? Ṣé ló dàbí àlá? Ṣé ló dàbí àlá o? Ṣé ló dàbí àlá? Yábọ̀ gbéra nílẹ̀ kò dìde. Ṣé ló dàbí àlá? Èyí ọmọ gbéra nílẹ̀ kò dìde o. Ṣé ló dàbí àlá? Ìyábọ̀ ó di gbére o. Ṣé ló dàbí àlá? Ló pa bírí àbírí ti kú sẹ́. Ṣé ló dàbí àlá? Ikú ló pa bírí àbírí rọ̀rùn alákejì. Ṣé ló dàbí àlá? Ikú oró ńlá ló dé. Ṣé ló dàbí àlá? Ìyá tó sì gbéra nílẹ̀ kò dìde. Ṣé ló dàbí àlá? Ìyá Adéwálé ó dàárọ̀ o. Ṣé ló dàbí àlá? Gbogbo ọmọ pátápátá níṣẹ́ lédè lẹ́yìn Ṣé ló dàbí àlá? Ṣé ló dàbí àlá o? Ṣé ló dàbí àlá? Ikú apá babaláwo bẹ́ni tí ò gbọ́fá, ikú apá oníṣègùn bẹ́ni tí ò mẹ́gbò. Àáfàá pàìtọ̀ gbogbo wa là ń lọ lọ́jọ́ kan. Àwáyé má kú kò sí gbogbo wa la dágbádá ikú. Ikú ọ̀hún ló wọlé tẹnire oníwà tútù bíi tàdàbà. Ìyábọ̀ aya Ogunyemi Adesokan ó di gbére o. Ẹni bá máa gbé kó bá mi dárò aró ìran àwọn tó bá má lùkò kò ní ṣàì bá mi dárò oṣù. Ẹni bá mọ lékelèké ẹ dákun ẹni kó bá mi ṣe dárò ẹ fún. Ọmọ Ogunyemi bó o bá dọ̀rùn oṣọ̀run re. Ikú ìbá gbowó, ikú ìbá gbàgbó, àbáràgbò funfun. Ẹni rere ti lọ. Ikú tó fẹni burúkú sílẹ̀ tó fọwọ́ gan ẹni rere oró ńlá ló dá wa. Abẹ́ẹ̀ rí pé igi tó da kì í tọ́ nígbó. Ó mà ṣe ilẹ̀ ń jẹ́nìyàn. Ìyábọ̀ Ogunyemi ọmọ wọn ní ìlú SAKI ní ilẹ̀ Ọ̀yọ́ láti gbé bí bàbá tó bí ọlọ́mọ. Chief Emmanuel Ogunkunle of Ogun Olóòlà compound Ajégúnlẹ̀ ní SAKI. Ọmọ Charlotte Adétutù Àṣàbí mọ́jọ̀kù mọ́jọ̀kòló ohun tó bá ń jẹ lájùlé ọ̀run ni ọmọ bá wọn jẹ. Àwọn ọmọ rẹ̀ ń ṣe lédè lẹ́yìn rẹ̀ Olúwa tó sìn ìṣẹ́ ló ń domi lójú o. Wípé ìyá mi ó di gbére o. Pásítọ̀ Adéwálé Samuel ó ní ìyá òun òkú o, ìyá sùn ni ó ní ìyá mọ̀ sinmi lọ́kàn àyà olùgbàlà. Gbogbo àwọn ọmọ rẹ̀ àti ọmọ ọmọ ni wọ́n ṣèdárò rẹ̀ ìyá rere. Gbogbo ẹbí Ogunyemi lápapọ̀ ni wọ́n ń sọkún o. CAC Mercyland Ìbàdàn, CAC Covenant Land Adó Èkìtì. Gbogbo ẹbí Adesokan pátápátá ni wọ́n ṣèdárò lẹ́yìn rẹ̀. Ìṣọ̀kan Community Landlord Association wọ́n ní ká tó rẹ́rìn ó digbó. Wọ́n ní ká tó rẹ́fọ̀n ó dọ̀dàn. Wọ́n ní ká tó túrẹ́ ní bí ẹni ìpàdé dọjọ́ àjíǹde. Gbogbo àwọn tó ti hùwà rere pátápátá sí ni wọ́n ń ṣèdárò lẹ́yìn rẹ̀. Àdùnní ó dàbọ̀ o, ọmọ wọn ní ìlú SAKI. SAKI Ògún òrọ́kí, àgbẹ̀dẹ òrọ́ bàbà. Ọmọ Ògún Olóòlà, ọmọ ẹbẹ̀dí mọ́kọ. Òkè ẹlẹ́fun ní ìṣẹ̀lẹ̀ bàbá tó gbé bí ọlọ́mọ gangan. Ọmọ Ògún Olóòlà bó o dọ̀rùn sọ̀run re ó di gbére ó di gbére. Ìpàdé di lẹ́sẹ̀ Jésù Kristi olùgbàlà. Wọ́n bá wá pẹ́ta la kéwì àrà tí ń pẹ́ di àrà. Olúwatóyìn Kúpolúyì tá a mọ̀ sí kún ìláàfin à ń bẹ nítòsí ẹjẹ́ àti pè wá.